ẹ̀ka san dájú wa orúkọ ti tèmi ní Táíwò Ògúnta tí ó gba àwọn yàrá sí lórí awareness campaign tí a gbé wá sí agbègbè yìí ní Ìlá nípa pé àwọn ọmọ káàárọ̀ oòjíire lápapọ̀ a fẹ́ dájú pé a fẹ́ bọ́ nínú oko ìdààmú àti wàhálà àti àjínigbé nípa tí gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá yìí. Ẹ dákun, kí ni ẹ̀yin rò nípa rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa, kí ni ẹ rò nípa rẹ̀? Ẹ ṣe ìwà tó àṣà Àmísà. àmì ṣiṣẹ́. So ìgbésẹ̀ tẹ́ gbé ìgbésẹ̀ tó dára. Ìgbésẹ̀ ìgbani ní oko ẹrú ká lè gba òmìnira ká lè bọ́ ní ọwọ́ ìyà nítorí Nàìjíríà ò rẹ́yìn. Ó kòrò fún ojoojúmọ́ ni. Ìgbésẹ̀ tẹ́ gbé ìtẹ́wa lọ́rùn. Àwọn àgbẹ̀ àti wà ní rẹ́dì pé láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ó lè tẹ̀síwájú. Bàbá mi, pẹ̀lú àlàyé tí ẹ̀ ń ṣe fún mi nísìnyí pé tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n wá bá yín nísìnyí pé tó àwa tí ń pò ní location completion location 419 ní tí ẹ̀ ń gbìyànjú àti máa sọ fún wa nísìnyí pé ẹ̀yin ti ṣe tán láti tẹ̀lé wa lọ sí ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá. Ẹ̀sùn kí wọ́n ní ipa àti akitiyan gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú agbègbè tí ẹ wà yìí tí ẹ ò pé ẹ lè bá wa kó láti jẹ́ kí àwọn èèyàn bíi tí wọn ò tí ì mọ ohun tó ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Kí ni akitiyan yín tí ẹ lè bá wa ṣàbí ìgbìyànjú yín tí ẹ lè jẹ́ tẹ́lẹ̀ ṣe fún àwọn tó wà ní agbègbè yìí náà nígbà táwa máa lọ tán? Ó ṣe èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ bẹ̀rẹ̀ sí ṣe ìtàpérè ẹ̀ fún wa. So lẹ́yìn ìgbà ẹ bá padà sí ìletò, so àwọn ọ̀dọ́ á bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láti kó àwọn èèyàn tó kù lọ. Àwa ti wà papọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú alága wa àti tẹ̀síwájú tí èsì wà lábẹ́ tí a tó wá èèyàn tó máa ẹ̀yin náà má jìnnà sí wa. Àní jìnnà sí pẹ̀lú ògbọ́n náà. Bàbá mi, èmi jẹ́ fẹ́ béèrè kan ní ọwọ́ yín ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ nísìnyí gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. Ǹjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí, ǹjẹ́ orílẹ̀-èdè kan ni? Ṣé one nation ni? Àlàyé mi kò yé yín tó. Ní tí mo ń gbìyànjú láti sọ ni pé ṣé orílẹ̀-èdè kan ni? Ṣé gbogbo àwa tá a wà ń bẹ̀ èdè kan náà ni à ń sọ? Èdè kan náà Pé kì í ṣe èdè kan ni à ń sọ. Fún ìdí èyí, ó yẹ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ká padà sílé. Ẹ ṣeun gan bàbá wa. Ẹ ṣeun gan bàbá wa. Koiki Media will give up that to other states. Ó kọ ilẹ̀ kan sísá. Interview ń lọ lọ́wọ́ báyìí ní Ogun State fún physical awareness fún àwọn ará ìlú bíbí ìlú Ayétòrò. Koiki Media is bringing the work closer to your doorstep. We are making an interview for our people in this environment and creating their awareness on Oduduwa Nation, which is Yoruba Nation. Either you like to call it Oduduwa Nation or Yoruba Nation. What I just know is that our freedom is what we need. It's not negotiable. Yes, sir. Bàbá mi, ó kọ́ ti tèmi ní Táíwò Ọpẹ́yẹmí. Ṣé ẹ bínú pé mo gba àsìkò yìí sà? Ẹ má ṣe bínú sà. Ẹ dákun, ohun tí a gbé wá sí agbègbè yín ní òní ni ìtẹ̀síwájú, òmìnira, àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ ọmọ káàárọ̀ oòjíire. Kí làwa ń sọ lé lórí? Tí gbogbo ẹ̀ wá dá lé lórí náà ni pé a fẹ́ kúrò nínú orílẹ̀-èdè amúnisìn tí a ń pè ní Nàìjíríà. Ẹ dákun, kí ẹ tó dá ìbéèrè mi, ẹ bá mi dárúkọ orúkọ yín fún gbogbo àwọn tó wù. Àwọn náà ti ga jù. Èjì rẹ̀ pàdé èjì rẹ̀ rẹ̀. Yes sir, dájú wa kí lẹ bá rí sọ sísà. Bàbá ẹni orí òkúta wa kò sí àwọn tí mo rí bẹ́ẹ̀. Nǹkan tó dáa jù ní ayé. Ẹni tí à ń fi àdúrà tọ̀lé Sunday Igboho. Bájá Sọlá Àdìsá. Òòṣà ìjọba tí gbogbo ọmọ Yorùbá ń fi àdúrà sí pé kò ní kú sọ́nà bí èéfín. Àṣẹ. Àti àwọn ọmọ Yorùbá náà ní kú sọ́nà bí èéfín. Àṣẹ. Àborí Haúsá. Àṣẹ. Àborí Haúsá, àborí Fúlàní. Àṣẹ. Àborí ogun wọn, aláṣẹ̀gun wọn. Àṣẹ. Gbogbo ìrìnàjò tó dáa ni tọ́mọ Yorùbá fi mọ̀ pé Yorùbá wà lọ́tọ̀, Fúlàní mọ̀ pé Yorùbá wà kí kálukú mọ kọ́mọ rẹ̀ láwo. Haúsá máa lọ ìlú ẹ̀ káwá wá lu wa mí jẹ́. Ọjà ká gbádùn. Àwọn ìyàwó ò nílé lóko, ọmọ ò nílé lọ pọn mi. Fọkànbalẹ̀ òsì ṣùgbọ́n gbà tí ọkùnrin táwọn wí takuntakun yìí dé. Fọkànbalẹ̀ ń dé báwọn èèyàn. Fọkànbalẹ̀ wa náà yóò bọ̀ sí dáadáa ni. Àṣẹ.
ọ̀kan bá lé wa ayọ̀ ni ó jà sí àkùborí ogun wọn ìka tó da lè lórí sí. Bàbá mi ẹ dákun ìbéèrè kejì tí mo wá fẹ́ gbìyànjú àti béèrè lọ́wọ́ yín ni pé àwọn ọmọ Yorùbá kan ń bẹ tó yẹ pé wọ́n ń fi ẹnu àbùkù wọ́n fi ń kan bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho kí ni ọ̀rọ̀ àbí èsì tí ẹ lè bá wa fi lórí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn. Èmi ò lè fèsì èpèlè mi ò fi lè fún wọn ilẹ̀ Yorùbá mú wọn ni. àṣẹ wà. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá mú ọmọ Yorùbá tó bá rí ọwọ́ ẹni tó gba òmìnira fún wa tó tún ṣépè fún èpè tó bá ń ṣàfihàn tiẹ̀ ni ó jẹ́ àtàwọn ọmọ èpè tó bá ṣe yóò jẹ tiẹ̀ yóò jẹ tọmọ ẹ̀ yóò jẹ tẹbí ẹ̀ yóò jẹ tara ẹ̀ pẹ̀lú àwọn alátìlẹ́yìn wọn gbogbo ẹ̀yin tẹ́ wáyìí tẹ́ dọ́ ipẹ́ látọ̀dọ̀ Sunday Ìgbòho olórí ọkọ̀ ìjọba èmi mọ̀ ọkọ̀ ìjọba ẹ̀kọ́ federal government. bẹ́ẹ̀ni ọkọ̀ Fáráò àṣetánì ẹ̀dá bíi tèmi báyìí ni àṣetánì lèmi náà àṣetánì àfa lèmi àṣetánì àfa lèmi tí mo dúró yìí lérú bọba yẹ irú agbára tí ọgbọ́n gbé wọn lágbára náà agbára yóò ní dòfo agbára yóò tún máa wọnú agbára yẹn agbára yẹn náà yóò wọnú gbogbo olúwa ìkárí agbára yẹn yóò wọnú gbogbo akáríkà náà jẹ èèyàn gidi gbogbo ní àjọ yóò ní dáṣẹ́ kùtẹ́ òfo ayọ̀ tẹ́lẹ̀ ilé ìbàlẹ̀ o ẹṣẹ́ wá ètò wa dùn sí. So bàbá mi kí wàá ní ìgbìyànjú tí ẹ̀yin náà bá wa ṣe pẹ̀lú àwọn ìyá wa àgbàlagbà tó yẹ pé wọn ò mọ títẹ̀ ń jẹ́ Android phone débi pé internet bó o lẹ́sẹ̀ bá wa kó sí wọn nínú pé àwọn olóṣèlú tí wọ́n ń fi àpò márùn-ún àbọ̀ tí wọ́n fi ń ra ọjọ́ ọ̀la àwa ọmọ wọn láti ọwọ́ wọn kí ni àmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn ìyá wa yẹn gan. ẹ jọ ọ̀rọ̀ gidi lẹ gbé kalẹ̀ kálukú tó bá lẹ́bí kọ́ bẹ́ẹ̀ bí ẹ̀ sọ̀rọ̀ ẹbí tó bá ṣe èrè kan lọ gbọ́ lóṣèlú lọ inú òrùn wọn gbé òrùn wọn fi wọn jìyà ni wọn ò lè gbọ́ wọn tún kẹ́gbẹ́ kan dennis wọ́n ti ń já tíkẹ́ẹ̀tì àbíkílẹ̀ bẹ́ẹ̀ ta. membership ID card. wọ́n kóra wọn jọ bí ètùkú ní lójú ọ̀nà. wọ́n tún jà ní. lórí wọn jọ kí inú mi dùn sí gbogbo nǹkan jà inú mi ò dùn sí àwọn ọmọ India èyí tó lọ yunifásitì ọ̀kadà ló padà gùn ṣé nǹkan rẹ ni ẹ padà yídà náà APC ẹ bìbìbìbìbì ẹbí òkú ònú yín ẹbí òde tó dáa wọn fẹ́ pa wọn lọ́wọ́ àwọn agbára wa fúnra wa ní kálukú bá bí ẹ sọ̀rọ̀ èmi ìyá tèmi ò lè lọ bẹ́ẹ̀ ni kò sọ lójú nìkan tí àmì ń bá lọ ẹni tó yẹ ẹ gbọ́dọ̀ sí lẹ́nu àtàntí ẹ̀ gbogbo tí ọba ìgbọ̀ kan lọ jásí odò tó fẹ́ jásí pẹ̀lú wọn kọjọ́ máa jìyà àwọn tẹ́pẹ́ Yorùbá ọjà lérí yẹn gbogbo ewu tá a ṣe àwọn tẹ́pẹ́ wọn ọjà àwọn nìyẹn gbogbo ìgbà tí wọ́n bá dìbò àwọn ènìyàn onídìgbà yẹn láṣẹ Ọlọ́run gbogbo tó yẹ bá jẹ́ pé olóṣèlú tún bá lọ wà ẹ bá Yorùbá ń jẹ ìgbòmìnira káàmọ́ ń jẹ èèyàn pẹ̀lú owó onéwè láti yìí bàbá yìí Ọlọ́run yóò dábọ̀ fún mi láyé káwọ̀ ṣé tí wọ́n wá ṣe wẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ká wá pé kí n má jẹun ẹ̀ olóòní jẹun ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ìjà yòókù ilé jẹun ọmọ dáadáa lè bèrè nǹkan tẹ̀sí àwọn ìyá tí ọba ìgbọ́ jẹ́ kí ayé jìyà ìyàtọ̀ bá bá sọ̀rọ̀ tí ọgbọ̀n tó pé àpò márùn lòun ọmọ ẹgbẹ́ ẹ̀ jẹ́ kó jí àpò márùn ẹ̀ kú ẹgbọ́ àwọn oníjì àpò márùn kú tiwa wọ̀ kò sí àpò márùn tọrọ 5 naira oníjẹ wa lójú o owó yẹn làwọn yàrá torí owó ẹ̀gúsí pẹ̀lú aṣọ pàkà nítorí ẹ̀ ní o èmi ò bọ̀ olóṣèlú kan lọ tọ́ olóṣèlú bá dé kó máa jòjò ìlú ẹ̀ lọ èmi wà ẹ̀mí pẹ̀lú ayọ̀ àtàlàfíà ìmọ̀ màsítánì ọ̀rọ̀ sálẹ̀ ọ̀rọ̀ màsítánì ti sọ̀rọ̀ fẹ́ sọ́tọ́ bẹ́ẹ̀ yẹn ìmọ̀ màsítánì náà mo jẹ ní. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ìsọ̀rọ̀ sí ìfọ̀n máa yé ni thank you very much. ẹ bá mi dárúkọ orúkọ yìí fún àwọn ọ̀dọ́ wa láì bá ti rà wọ́n. orúkọ mi ayé ògbé mi ní alẹ́ àsìkò ògbó àwọn ìmọ̀ àwọn àsítánì. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá both diaspora Canada Germany and throughout the world adúpẹ́ gidi gan and I appreciate yín fún support tí ẹ ń fún wa láti lè ṣe 1 or 2 things láti lè create awareness sí gbogbo rural area káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ dákun ẹ wo bàbá mi tí mo dúró tì wọ́n ní ẹ̀gbẹ́ yìí tó bá yẹ pé London US Canada ni bàbá wà bàbá ò need àti máa dààmú kankan tí bàbá máa jẹ tán máa mu títí di ìgbà tí ẹlẹ́mìí tó máa gbà àwọn ìjọba wọn á ti ṣe ètò rẹ̀ ǹjẹ́ bó ṣe rí ní location 419 yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí reason nìyẹn tí a fi jáde láti jẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire kán fi lè mọ̀ wípé Yorùbá nation ó ní ọ̀nà kan gbòógì tí ó lè gbà wá kúrò nínú ogun wàhálà tí Nàìjíríà tó kó wa sí yìí. Bàbá mi ẹ káàsán Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa àgbà yín yóò dẹ̀ dalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run pátápátá pẹ̀lú ògo Ọlọ́run inshallah. So bàbá mi àkọ́kọ́
kí ni àmọ̀ràn gẹ́gẹ́ bí àgbàlagbà ní ayé ìgbà tí à ń lo ẹjọ́ ní ayé ìgbà tí à ń lo regional system mo nígbàgbọ́ pé ẹ̀yin bàbá mi ẹ wà nígbà náà ẹ dẹ̀ jọ ṣe ìjọba ni ẹ dẹ̀ mọ nǹkan kan àbí méjì ẹ dákun láyé ìgbà náà àti sí ǹjẹ́ bákan ni ó ṣe ní bàbá mi. Ẹ wo mo fi owó ṣègbè ní ìṣe tí èṣe pé kí ni àṣà náà yóò owó ṣègbè ní ìṣe owó yẹn lọ oníṣẹ́ tí wọ́n gbìgbà ló wọ́n gbé gbogbo ẹ̀ ìgbàdo yẹ àbí tí mo sọ fún ìgbàdo yẹ ti dàbá yìí mo débẹ̀ jọ́ kí ìgbà yóò ṣe báyìí mo ti àwọn ọmọ lẹ́sẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé ohun tí bàbá gbàdúrà ti sọ ni pé àwọn fowó àwọn dá oko so káà tó débẹ̀ jọ́ kejì wọ́n dẹ̀ ti jẹ fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá around the global bàbá wa àgbẹ̀ ni wọ́n akitiyan wọn ó pọ̀ púpọ̀ níbi iṣẹ́ àgbẹ̀ àmọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń dá oko bí wọ́n ṣe ń ṣe wàhálà tó ṣe ń dàgbà tó fi lọ ń já owó láti fi ṣiṣẹ́ náà àwọn Fúlàní darandaran tí a ń pè ní Fúlàní darandaran àwọn ni wọ́n ń jẹ́ wọn ò jẹ́ kí bàbá yìí ẹwọ́n bàbá ṣe dàgbà tó ṣẹ́gbọ́n ẹ̀yìn bàbá ṣe dàgbà tó ṣẹ́ kí bàbá yìí máa ṣe wàhálà bẹ́ẹ̀ bàbá àdúrà yín ìlànà àti ìfọwọ́sowọ́pọ̀ yín ní tí a bá ní fún gbogbo ọmọ káàárọ̀ òjíire kìí ṣe títí owó àmọ́ níbi tí ọ̀rọ̀ ẹnu àti bẹ́ẹ̀ ṣe bá wa bá àwọn àgbààgbà bíi tí lọ́sàn tí wọ́n lọ́wọ́ fún wa láti gba Yorùbá nation ẹ bá wa kí gbogbo ilé lẹ̀kẹ́ sí kárẹ̀ yọ̀ǹda yín báyìí. ṣe rí ọjọ́ èyí tó bá jẹ́ abẹ́ kọ́ntínú. tó bá jẹ́ ìpò èèyàn ti gbọ́ ni ẹ̀bà ní ogúnlọ́gọ̀ mi lé ní ìyá náà ó ti pọ̀ jù wọ́n bá yá pin náà ní ká pín gbèsè ẹbí bàbá yìí mo sì sọ pé mo béèrè ilé ẹ̀ pẹ̀lú ó sọ pé báyìí mo máa lọ apá ó yọ mí sí i tí ọba ti rí mo fi lé mi ìwọ̀n ní kíyà mọ́ fún wa ààrùn jẹjẹ mọ́ àmàlà wàṣọ lọ́wọ́ àwọn dábàá tẹ̀ra wa jẹ ló màálù mi ṣébí yẹn mi ṣe yẹn tí mo dá rẹpẹtẹ tó wà ṣébí lè pa àyànyà ládùúgbò ìwọ wá kó lè rí ìwọ wá kó lè rí ìwọ wá kó lè rí ní àpẹẹrẹ tí má dìde ó fún làbá yẹn ni tá a bá sì múra sí kínní ọlọ́wọ́ jẹ gbogbo àwọn Fúlàní yẹn wọn ò ní ṣe ríire wàláì gbogbo ogun tẹ̀ gbé lérí wa yìí ọlọ́run ló pàṣípò tó láyé ìyá lórí àfọlá torí mi èyí gẹ́gẹ́ bí ẹnìkan mo ní mi ìdákó wọn táwọn ọmọ ń bá fún mi àmà ti jẹ wọn ní ìyá mọ gbogbo wọn tí wọ́n yìí ń ṣe yóò borí ọ̀tá ẹni bá gbé kò ní gbádùn òun ni ò ní gbádùn ní agbára ọlọ́run gbogbo ẹni tó kó kárí ìyá ọmọ Nàìjíríà rẹ ọmọ káàárọ̀ ó ti tẹ́kọ̀ mọ̀ ó ń tọ̀wù ti tẹ́kọ̀ mọ̀ ṣé ìyà kọ́ là ń jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́nu ká tẹ́ wá dé ẹ̀ ń jà fún kẹ́tẹ́ wá gbé jù ìlànà oníyẹ̀ òun ló ní yẹ̀yẹ̀ ní agbára ọlọ́run gbogbo yín pátápátá tẹ̀ káàkiri ẹ ṣẹ́gun ọ̀tá o gbogbo fúlàjọ bá kéde ìrẹ̀ tó yẹ ẹ borí wọn ẹ borí wọn ní agbára pálá yìí ẹ borí wọn ní agbára pálá yìí ní agbára àmàlà ní adákùsà olóògbógbó ẹ borí wọn. kódà onígbà yìí wọ́n sọ fún mi nípa wáyé kíkà ló máa gbáyà yín torí pé ẹ̀ ń jà fọmọ Nàìjíríà ni máa gbáyà yín wọ́n yẹ kí kò mí ó ti kò mí wọ́n nínú ọdún ìpinnu ìyá yìí tó gẹ́gẹ́ èmi náà gbà yá yín wà pẹ̀lú. So gbogbo ẹ̀yin tí ẹ ń wá káàkiri àgbáláyé thank you very much ṣé ti gbọ́ lẹ́nu bàbá wa ẹ wo bí bàbá ṣe dá àgbà tó bàbá yẹn tó ń dáko àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn Fúlàní darandaran wọn ò jẹ́ kí bàbá kan gbádùn oko wọn bàbá nìsín wọ́n ní àwọn ò dáko mọ́ rárá báyìí torí pé kí ni àwọn Fúlàní darandaran àwọn ni wọ́n bá gbogbo àwọn jẹ́ so adúpẹ́ gidi gan fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ẹ yí ká tó fún àwọn ìyá wa ní ààyè inú mi dùn pé mo wá sí ìlú yìí
torí pé kí ni gbogbo àwọn àgbàlagbà àwọn obìnrin àwọn ọkùnrin wọ́n túyáyá wọ́n túyàyà wọ́n ní ìyà yìí ti tó ń gẹ̀ ó yẹ ká kúrò nínú oko ẹrú Nàìjíríà which is location 419 location confusion location Fulani so ẹgbọ́n lẹ́nu ìyá wa náà. Ọláyọ̀mí Koiki bring the work closer to the state. Interview máa wáyé láti máa mú ìyá wá sí. Thank you very much for those of you who are watching me around the globe. Once again, as you all of you have known my name is Taiwo. Ìyá mi ẹ̀ka sọ̀rọ̀. Màmí láìsí pé mo ti ń béèrè ìbéèrè àgọ̀ àbí ìbéèrè tí ò mú ọpọlọ lọ́wọ́. Mo ti rí identity wa mo ti rí lára yín náà. Gẹ́lẹ́ ẹni tó bá ti rí màmá wa ẹ ti mọ̀ pé àwọn ìyá Oòduà wa ni. Àwọn ìyá wa ni tí wọn ò jẹ́ kí ilẹ̀ Yorùbá àṣà wa àti ìṣe wa tí wọn ò jẹ́ kó parun ní ilẹ̀ káàárọ̀ òjìire. Ìyá mi ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí around the world ṣé gbogbo àwọn ìyá wa ni àwọn ìyá wa wọ́n ti sọ̀rọ̀ sókè nísìnyí so mo fẹ́ béèrè ìbéèrè kan tàbí méjì ní ọwọ́ àwọn ìyá wa pẹ̀lú tó ń ṣẹlẹ̀ káàkiri location 419. Ìyá mi ìbéèrè mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ bí gbogbo ẹ̀ ṣe ń rí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n ń pa gbogbo ọmọ káàárọ̀ òjíire káàkiri àgbáláyé kí ni tí ẹ lè bá wa sọ sí ma. Ẹ ṣé ẹ káàbọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní ìkùnà àṣẹ lágbára lọ́wọ́ òbò tá a tún bí yín ẹ ní ìsìnrìn o àṣẹ wà. lágbára lọ́wọ́ yẹn tẹ́ ẹ mọ báyìí ẹ ní kàgbákò ayé àṣẹ látò lóyún ilé yóò ní korò àṣẹ ṣé ẹ rí ọ̀rọ̀ lọ́rọ̀ Nàìjíríà ìwà yìí sí ìyàn wọ́n lè ké tí wọ́n pa á lé ni wọ́n pa á lọ́la òun ni Fúlàní ni ẹ bá wa lé wọn kí wọ́n jìnnà ẹ pa wọ́n dànù kí wọ́n lọ kí wọ́n sì gbọ́ kí wọ́n máa kú kí wọ́n máa lọ kí Nàìjíríà kó gbádùn àrípákíjẹ àrígbàdójẹ a sì ń ṣiṣẹ́ bí ẹni máa fẹ́ kú kí ló dé bẹ́ẹ̀ nìkan bá ní bẹ́ẹ̀ ṣe ń ṣe pé iná ń bí àwọn pé ẹlòmíì ń pàgọ́dù yìí ní Nàìjíríà tá a wà yìí ẹ jẹ́ ká dá dúró báyìí ká jẹ́ra wa kó lẹ́yìn ìwé àwọn wèrè ẹni tó bá yí pé nọ́mbà ń bí òun pé nǹkan tẹ̀ ṣe ìpàdé ìtàlẹ̀ yóò bá ya wèrè yóò bá ya. àṣẹ. yóò máa ṣe é ṣe fún èyí tẹ́ ìdílé tẹ́ ìṣe tẹ́ ìdílé yìí lágbára lọ́wọ́ ọmọ yìí. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. ẹja máa mú dání. ó ti rí Sunday Ìgbòho nínú fesibúùkù inú mi ń dùn sí mi ò jíjá kankan má ṣe àdúrà fún yóò máa ṣe é ṣe fún. agbára lọ́wọ́ Ọlọ́run agbára yóò ká àwọn Fúlàní. ìlú wa ó tùbà yóò tùṣẹ́. bẹ́ẹ̀ ni kò dùn nú òun olúwa máa lọ. agbára lọ́wọ́ Ọlọ́run kò ní ṣe ọmọ ìwà náà yóò máa ṣe é ṣe fún yìí o. inú wa dùn sí kí wọ́n máa lọ àwọn Fúlàní ẹ bá mi lé wọn jìnnà. ìgbórere. Olóògùn bàbá máa gbé wá dá sálẹ̀ òkè. Sẹ́rí ìṣòro tá à ń kojú ni pé àwọn tó jẹ́ olóṣèlú láàrin wa tí wọ́n rí lò láàrin wa wọ́n máa rí lọ́kàn pàpà pé nítorí táwọn fẹ́ jẹ wọ́n máa torí ẹ̀ di ẹrú Fúlàní ọ̀pọ̀lọpọ̀ ní wọn ní kó máa lọ sí lábẹ́ wọn láti fi yí lọ́kàn padà. Ṣé ẹ̀ ṣe lè fún abáyé sí pé olóṣèlú bá gbọ́ wá fún ẹ sọ pé ẹ fẹ́ òkú ní ilé lábẹ́ wọn láwọn. Láti inú ọdún bí ọdún karùn-ún sẹ́yìn ni èmi ò dìbò lórí ló ń bí èmi tá a bá dìbò fún wọn Fúlàní ni wọ́n lọ́ọ́ fi joyè àwa ọ̀fẹ́. wọ́n mú Fúlàní jọba ìjọba wa ò sì pẹ́rẹ́ èmi ò jẹ́ mi ò fẹ́ mi ò ní gbà ó. ẹ̀yin yàrá ní àkùtà
Fúlàní ló máa wí ilẹ̀. Fúlàní ló máa wá lọ wí. Àwọn ọmọ wa ń jìyà lásán. Ẹ lè ṣe lásán lágbára Ọlọ́run. Olúwa ìbéèrè tí wọ́n ní kébí ni pé táwọn olóṣèlú bá gbé wá fún yín pé bóyá kí n sọ̀tọ̀ àwọn kí ló ń jẹ́ máa parí wọn pé àwọn ò fẹ́ o. Èmi ọ̀rọ̀ ní wà ó bá ìjọba lórí wa àwa ò fẹ́ o. Àwa ò bá ìjọba lórí wa àwa ò fẹ́ o. Àwa ò gbà. Ẹgbẹ́ mi wà inú wá dùn bí ẹ ṣe bá wa sọ̀rọ̀. Àwa ní ìdíje náà gbé fún pé ẹ ṣe ń kúrò bí ẹ̀yin lẹ́mọ ilé àwọn ọ̀rẹ́ yín àwọn ẹ̀jẹ̀ wa. Ẹ jẹ́ kí mọ̀ pé Yorùbá nation is not negotiable. Ó nìkan ní ọ̀nà àbáyọ tí a lè fi kó olùkọ́ ẹ̀rù. Ẹlẹ́sẹ̀ yẹn ò ní ní scam ìkúsẹ̀ gẹ́gẹ́ àti láti bí 60 ọdún láti dùn lásẹ̀yìn àtìwájú àtẹ̀síwájú. So a ní jà fún òmìnira kẹ̀dẹ̀ wá gbàdúrà fún bàbá wa Sunday Adéyẹmọ. Ìgbóòsà. Torí ẹ̀kú látòrí èdè wá sílé torí ìjàgbara òmìnira yìí náà nígẹ́ bí bàbá Ọláwọ̀mí kò ti ṣe àti ti gómìnà tó tún fi akọyọ bí ọkùnrin náà ní. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa gbogbo apátápátá ni mo kí yín takọtakọ. Inú mi dùn láti rí obìnrin, láti rí ẹ̀yin ìyá wa, ẹ wò orí ìkúnlẹ̀ mi rè. Ẹ wò orí ìkúnlẹ̀ mi rè. Inú mi dùn láti rí àwa obìnrin tá a dìde, tá a jáde. Ẹ má jẹ́ ká fi iṣẹ́ yìí sílẹ̀ fún àwọn ọkùnrin nìkan láti ṣe. Àwa obìnrin, àwa la bí ayé, àwa la ní ayé, àwa ni Ọlọ́run fún ní agbára ayé. Ìdí èyí la ṣe ní láti dìde, a ní láti dìde, a ní láti ṣe bí akọ ní mi ìfẹ́ kó jẹ́ pàwọn ọkùnrin nìkan ló máa jáde, ó máa jẹ́ àwọn ọkùnrin nìkan ló máa jáde. Ìgbà tá a bá padà wá sí ayé tòrò, mo fẹ́ kó jẹ́ pé gbogbo àwa obìnrin à á jáde, à á yíde, à á kígbe fún àwọn ọba, à á kígbe fún àwọn olórí wa, nǹkan tí a fẹ́ à á sọ fún wọn. Bàbá lè ṣe sọ, Ọlọ́run wa gbé lọ sílé àṣẹ, àṣẹ wá kùn ún, orílẹ̀-èdè Yorùbá tẹ̀ wá lọ́wọ́. Gbogbo nǹkan tá à ń fẹ́ báyìí, gbogbo ẹ̀ lọ́lọ́run máa mú wá sí ìlú wa. Gbogbo ẹnikẹ́ni kò bá jẹ́ ọmọ Yorùbá tàbí ẹni tí kì í ṣe ọmọ Yorùbá tá a bí nínú obìnrin àbí tá a fi abẹ́ ẹgbẹ́ jáde nínú obìnrin tó ní àní gba orílẹ̀-èdè Yorùbá yìí kúrò nínú ìgbèkùn Nàìjíríà. Ògùn á ṣe é mọ́ṣẹ́. Àwọn aláàlọ́ padà wá sí ayé tó kù. Màá fẹ́ kí gbogbo wa ká jáde, ká lọ sí ọ̀dọ̀ ọba wa, ká lọ sọ́dọ̀ àwọn baálẹ̀ wa, ká lọ sọ́dọ̀ àwọn olórí wa, ká jẹ́ kó mọ̀ pé a fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá, á ṣeé ṣe fún wa o. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ní Ṣọlá kò gbọdọ̀ kú. Ò ní kú. Ó kú tì. Ọmọ bíbí ìlú Ṣàgámù lèmi. Yorùbá nation. Náà. Yorùbá nation. Náà.
gbà wá lọ́wọ́ àwọn Fúlàní. Wọ́n ń jẹ́ kébi pa wá, àní pákí, àní ṣu, àní gbàdo, ọlọ́wọ́ ó sì fún yín ṣe. Ẹ̀ẹ̀ní ṣì, ẹ̀ẹ̀ní pàdé àgbákò, ẹ̀ẹ̀ní kú sọ̀dọ̀ bí èéfín. Bàbá wa rí ẹnìkan tó pọ̀ wọ́n máa ṣe súná sí pé gbogbo ohun tẹ̀ ṣe kọ̀dá òkú àwọn òmu. Apálá òmu. Ọba náà yóò mọ̀ olúwa. Ilé òkun olúwa. Wọ́n bá jáde báyìí olúwa ò ní wọlé. Gbogbo owó èyí lọ́wọ́ òfìsàn yìí kí ni ó máa lò. Ẹni bá gbowó èyí lọ́wọ́ òfìsàn yìí kí lè máa yọ wọn. Gbogbo yí pátápátá èdè láyọ̀ o. Ògbó yìí bẹ̀rẹ̀ iye ìpẹ́ o. Ẹjọ́ pé kí Nàìjíríà dá ilẹ̀ Yorùbá yóò yí padà sí rere. A ti kú ọ̀rọ̀ ọ̀yá ní tìyà mọ́. Oòduà ni mí. Oòduà ni mí. Àṣẹṣe. Thank you very much. This is Koiki Media is bringing the work closer to your doorstep. Right now, we are now in Ayetoro in Ogun State. Right now, we are creating the awareness. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. Inshallah, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. Ìtí a fẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni. We should be creating the awareness. Ẹ jẹ́ kí àwọn ìyá wa tí wọ́n wà ní oko létòlétò ní abúlé kí gbogbo wọn kàn mọ̀ wípé ọmọ Yorùbá a ti ṣetán láti kúrò nínú oko amúnisìn tí àwọn ìjọba Nàìjíríà àwọn olóṣèlú alátẹnujẹ tí wọ́n ń ba orílẹ̀-èdè Yorùbá jẹ́ oníjìbìtì tí wọ́n ń ba orílẹ̀-èdè Yorùbá jẹ́ ṣe kí àwọn èèyàn ti jáde. People don't need money again. What they need their life to be saved. No election in 2023. Ẹ̀yin ìyá wa gbogbo yín à ń gbìyànjú àti sọ fún yín pé tí olóṣèlú kan tó bá gbé owó wá fún yín wípé ká dìbò fún wọn ẹ yẹ̀yẹ́ wọn ẹ fọ́gò mọ́ wọn lórí pẹ̀lú owó wọn kẹ́rẹ̀ yẹ̀yẹ́ wọn. Bí Fúlàní ṣe kí ni? Wọ́n ní tí Fúlàní bá ti kó wọ́n wá àwọn. Ẹ pariwo lèlé wọn. Bàbá wa Chief Sunday Igboho Oòṣà, gbogbo àwọn ará ìlú yìí, wọ́n appreciate yín, inú wọn dùn láti rí yín. But pẹ̀lú ògo Ọlọ́run, wọ́n dẹ̀ ti fi àdúrà, wọ́n ti fi ràn yín lọ́wọ́. So gbogbo ilé ẹ ṣeun gan. Thank you for you watching our program. We are creating the awareness. Now. So this is Yoruba Nation creating awareness. 1940 amalgamation is expired. Nigeria is a 419 country. Nigeria is not a country. Nigeria is not a nation. No. Yoruba Nation. Let my people go. Nigeria. Let my people go. End Nigeria. No. End Nigeria. No. Say no to Nigeria. No. Say no to Nigeria. Yoruba Nation. No. Yoruba Nation. Gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire across the world wọ́n ti yarí wọ́n ti ní àwọn fẹ́ bọ́ lọ́wọ́ Fúlàní darandaran tí à ń pè ní Fúlàní darandaran. So the awareness is on. What do you say? Come again. 1914 amalgamation is a fraud. It's a fraud. It's a fraud. So this sọ̀rọ̀ sókè. Nàìjíríà ẹ jẹ́ ká ti òye pa. Gbogbo àwọn kábíyèsí wa tó ti ṣe kí ni. Wọ́n ń sọ̀rọ̀ sókè. So Aláàfin kì í.